ṣùgbọ́n tí ẹyẹlé dúdú tàbí àwọn kọ́lọ̀ mìíràn tó bá ń fò wá sílé ènìyàn àwọn yẹn léwu díẹ̀ ṣùgbọ́n eléyìí funfun yẹn ire ló máa ń gbé wá ire ló ń bá wá o. àwọn kan wà tí wọ́n máa ní funfun wá tó àwọn láwọ̀ kan tún láwọ̀ àwọn kan wà akàn dúdú kò ní alárànbarà àwọn wọ̀nyẹn ire àwọn wọ̀nyẹn ò ṣíwọ̀ ṣùgbọ́n tó bá ṣe lè tó funfun tí ò sí àbàwọ́n ń bẹ̀. ẹ ń sọ̀rọ̀ nípa ẹyẹlé dúdú tó bá yẹ pé dúdú lẹyẹlé tó bá yẹ pé dúdú ló ń fò wá sílé ènìyàn yàtọ̀ sí funfun kí ènìyàn kíyè sára tó bá yẹ pé dúdú ni ìyẹn ò dáa. kí ló lè ṣẹlẹ̀ bàbá. kò sóhun tó lè ṣẹlẹ̀ ju pé ẹni tí o bá rí ológbò tó bá ń sọkún ní ẹ̀gbẹ́ ilé wa tàbí lórí àbẹ́stọ̀sì wa tàbí lẹ́gbẹ̀ẹ́ wíńdò wa táṣà ń gbọ́ igbe rẹ̀ ìyẹn ni wípé ó sọ fún ẹ pé ológbò méjì ló wà onínú méjì ológbò wà onínú kan wà àwọn kan wà tó jẹ́ pé ayé ló ń gbénú wọn. onínú méjì yẹn ẹ bá ṣàlàyé ẹ. onínú méjì ni pé àwọn tí wọ́n fi ṣe májẹ̀mú tí ọmọ aráyé ń yálò bí irinṣẹ́ àwọn ni wọ́n máa jẹ́ bíi monitoring spirit kò sí ilé tán bá ti ń sọkún ayọ̀ ọbẹ̀ ó máa ń pẹ́ ire ò kì í tètè wọlé. tí ológbò bẹ́ẹ̀ bá ń sun ẹ tó bá ń sọkún nílé ẹnìkan àìdá kọ́ ọmọ wọn máa sick ọ̀ kí iṣẹ́ wọn dàrú ṣe rí ẹyẹ tó ń kọ́ ilé sílé àwọn ènìyàn ṣe rí àwọn ẹyẹ gbogbo ẹyẹ tó bá wù nílé ayé yàtọ̀ sí èyí tí àwọn ayé ń lò inú ẹni tó ẹyẹ bá bà sínú ilé rẹ̀ tàbí tó kọ́lé sí ọ̀dọ̀ ẹ̀. nígbà míì àwọn kan ní ajá ń gbó ajá ń sun ẹkún ajá ń pariwo ajá ń fẹsẹ̀ halẹ̀ ẹ ń fẹsẹ̀ halẹ̀ àbí ẹ ń fẹsẹ̀ wá ilẹ̀ àwọn kan sọ wípé àwọn kan wọ̀nyí pé àmì ni bí ajá bá ń fi ẹsẹ̀ wá ilẹ̀ ní àyíká èèyàn tàbí ní ilé èèyàn tàbí tí ajá bá ń sun ẹkún ó lè jẹ́ lọ́sàn-án gangan tàbí lóru gànjọ́ bàbá irú àmì ayé wo ló wà lára irú nǹkan bẹ́ẹ̀. tí ajá bá ń ká kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ajá bá ń wọlẹ̀ ó sọ fún àwọn agbègbè àtònílé yẹn pé. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbálá ayé ẹ káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV a kí yín o wípé ẹ kú ojúmọ́ tó bá jẹ́ pé lọ́wọ́ àárọ̀ lẹ́wà a kí yín pé ẹ káàsán tó bá jẹ́ pé lọ́wọ́ ọ̀sán ni a sì kí yín pé ẹ káalẹ́ tó bá jẹ́ pé ọwọ́ alẹ́ lẹ́wà lásìkò yìí a kí káàbọ̀ níkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV tó ẹ ti mọ̀ wípé oríṣiríṣi àwọn ètò láti ṣe ẹ̀yin tí ó bá jẹ́ pé gbà àkọ́kọ́ yín rèé tí ẹ̀ ń wò wá àwọn ètò pọ̀ tá a ti ṣe kalẹ̀ ẹ lọ sórí ojú òpó YouTube wa Òjó Awógbèmí Kábíyèsí TV ẹ lọ wo àwọn onírúurú àwọn ètò tá a ti ṣe ẹ lọ sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube lórí Facebook Òjó Awógbèmí Kábíyèsí Òjó Awógbèmí Kábíyèsí lórí TikTok @Kábíyèsí 80 tàbí Òjó Awógbèmí Kábíyèsí bí ó bá ti tẹ̀ ẹ́ bá ń bẹ̀. lónìí kí la fẹ́ gbé yẹ̀wò à ń tẹ̀síwájú o àwọn kan ti ń pè wá tipẹ́tipẹ́ nípa oríṣiríṣi àwọn àkọlé ọ̀rọ̀ tí bàbá bá wa sọ nínú òmíì ń bẹ̀ láti rí àmì ayé a rí àṣírí inú ayé a rí àyànmọ́ ẹ̀dá a rí àwọn èèwọ̀ ẹ̀dá èèwọ̀ ènìyàn gbogbo àwọn èèyàn ni wọ́n ń pè lọ́tún lọ́sì ṣùgbọ́n lónìí a fẹ́ tẹ̀síwájú nípa àmì ayé lára ẹyẹlé àmì ayé lára ológbò àmì ayé lára ajá àmì ayé lára ẹyẹ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ti sọ nípa àmì ayé nípa eṣinṣin tí a bá rí eṣin tí wọ́n kóra wọn jọ pọ̀ síbì kan bóyá níbi tá a ti ń tajà nílé iṣẹ́ wa ni tàbí inú ilé wa ni tàbí tí a rí òwú aláǹtakùn tí ń kọ́ wa lójú lóríṣiríṣi a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n lónìí ibi tí a fẹ́ gbé yẹ̀wò òní bí ọ̀pọ̀lọpọ̀ ti ń pè wípé ẹyin tó bá jẹ́ pé nígbà míì àwọn ò sin ẹyẹlé o kí ló wá dé tó fi jẹ́ pé ẹyẹlé ó wà mọ́ fò wá sílé àwọn wọ́n dẹ̀ sọ wípé kíní yìí ó ní ìtumọ̀ ìdí nìyẹn tí a ṣe wà ń bí láòkó yìí láti bá bàbá Prophet Samuel Adéyẹmí Ògúnṣàkè ti ilé ìjọsìn Healing Christ Apostolic Church tó wà ní Ìjọka Sunday bus stop Ìjọka ní Àkúrẹ́ Olóyèmẹkùn bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. mo kí ẹ Òjó Awógbèmí ọkùnrin ilẹ̀ ń ké sí bàbá. ó ní ṣílẹ̀tẹ̀. àmín àmín àmín. gbogbo ẹni bá wọn amúṣera rẹ̀. àmín bàbá. mo kí gbogbo ẹ̀yin àgbáyé mo kí ọmọdé mo kí àgbà o wòlíì Adéyẹmí Ògúnṣàkè
náà lórúkọ tèmi o. Gbogbo ohun tí a ti bá yín sọ, ìtọ́sọ́nà tí ẹ̀mí Ọlọ́run darí wa láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn, ẹ ṣáà máa fàdúrà ràn wá náà lọ́wọ́. Ọlọ́run ló gbọ́n o, ẹ̀dá gọ̀ púpọ̀, ṣùgbọ́n ó kọ orin kékeré kan fún yín pé kórí mi má gbà bọ́dé o, kórí mi má gbà bọ́dé o, mo kúnlẹ̀ mo gbàdúrà kórí mi má gbà bọ́dé o, kórí rẹ má gbà bọ́dé o, kórí wa má gbà bọ́dé o, akúnlẹ̀ àgbàdúrà kórí mi má gbà bọ́dé o. Olúwa ní gbogbo ní ṣíṣe ní orúkọ Jésù. Mo gbàdúrà fún onílé, mo gbà fún àlejò, gbogbo etí tí ó máa gbúrò wa lọ́wọ́lọ́wọ́ báyìí, Olúwa gbàdúrà fún yín, ọkàn yín ó balẹ̀, ẹ ó rógo yín lò, Jésù Olúwa wa. Àmín. Bàbá, àmì ayé la sọ níjọ́sí, bẹ́ẹ̀ni, oríṣiríṣi àwọn ìbéèrè làwọn èèyàn ń béèrè. Ẹ ṣe àlàyé nípa àmì eṣinṣin, bí tá a bá ń rí eṣinṣin níbi tá a ti ń ta ọjà tó kóra wọn jọ, tàbí tá a bá rí wọn nínú ilé tí eṣin kóra jọ, ó ní ìtumọ̀. Ẹ ṣe àlàyé yẹn gbà náà. Ẹ tún ṣe àlàyé nípa pé tí èèrà bá kóra jọ tí wọ́n rìn lọ níbi tí a ti ń tajà, tàbí ibi tí à ń gbé, tàbí tá a rí láyìíká wa tí èèrà ń lọ tó dẹ̀ gbé àwọn nǹkan bíi nǹkan fún sẹ́nu. Ẹ ṣe àlàyé nípa rẹ̀ nígbà náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló wá ń bi wá léèrè báyìí wípé àwọn àmì kan wà, àwọn nǹkan kan wà táwọn máa ń ṣe àkíyèsí. Ẹlòmíín sọ wípé nígbà míì àwọn á máa gbọ́ igbe ajá, àwọn máa gbọ́ ẹkún ajá, pé ṣe ìṣepó nítumọ̀. Ẹlòmíín tún béèrè wípé nígbà míì àwọn ò sin ẹyẹlé o, ó ní ṣùgbọ́n nílé tóun gbé tàbí nílé òun, àfi gbígbà ó bá ń pé òun lòun sin ẹyẹlé, pé òun dẹ̀ ń gbọ́ wípé kíní wọ̀nyí ní ìtumọ̀. Ni mo ṣe nítọ̀ bàbá, a nílò láti ṣe àlàyé ká mú látòrí ọ̀rọ̀ ẹyẹlé, àmì ayé látara ẹyẹlé. Kí ni ìtumọ̀ ẹ̀? Torí àwọn kan rẹ́ yẹlé, àwọn kan ń sìn, àwọn kan á jókòó jẹ́jẹ́, a máa wá sílé wọn, ó ní ìtumọ̀. Lágbára Ọlọ́run, ayé ò ní gbáre lọ́wọ́ wa. Àmín, 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 àmín. Nínú gbogbo ẹyẹ tí ń fò tí Ọlọ́run ọba àṣẹ̀dá dá, gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe fi yí àwa, ẹyẹlé nìkan ló ní ire dání. Ìyẹn là ń pè ní ó máa ń kóre wá ni. Ẹyẹlé máa ń kóre wá ni. Àwọn kan dẹ̀ sọ wípé tí wọ́n bá ti ń rí nílé wọn pé wọ́n ní ó máa ń kó oore lọ. Tí ẹyẹlé bá wá sí ilé ènìyàn, tó bá wá sí ilé ènìyàn, ó ní ire tó wá ṣe. Ẹyẹlé kì í ṣèkà. Òun pẹ̀lú ẹyẹ àdàbà, kádàrá kan náà bá wá. Tí ẹyẹlé bá ń fò wá sílé ènìyàn, yàtọ̀ sí àwọn tí wọ́n fi ẹyẹlé ṣe májẹ̀mú, tó jẹ́ pé májẹ̀mú yẹn wọ́n ti gbà pé ìwọ ẹyẹlé o, ó lè ṣẹyọ kan náà fi ṣe májẹ̀mú yẹn, ṣùgbọ́n tó bá wá yá ẹyẹlé yẹn á ti wá dàbí 100, a máa kó ire àwọn ẹgbẹ́ ẹyẹlé, a máa jọyìn wẹ̀. Àwọn ọ̀tọ̀ làwọn tó fi yẹn ṣe nǹkan fún àwúre ara wọn nìyẹn. Ṣùgbọ́n ẹyẹlé bá kàn mọ̀ọ́mọ̀ tó wá sílé rẹ̀ láì ṣe àjò, ó gbé ire wá ni. Ẹyẹlé ẹyẹ rere ni, kì í ṣe ẹyẹ ibi, ó máa ń wá ire fún ènìyàn. Ẹyẹlé jẹ́ ẹyẹ, ó jẹ́ ẹyẹ tí Ọlọ́run súre fún. Ní gbogbo ẹyẹ tí bẹ lágbàáyé, òun àti ẹyẹ àdàbà, ẹyẹ tó dára ni wọ́n. Ṣùgbọ́n tí ẹyẹlé dúdú tàbí àwọn kọ́lọ̀ mìíràn tó bá ń fò wá sílé ènìyàn, àwọn yẹn léwu díẹ̀. Ṣùgbọ́n eléyìí funfun yẹn, ire ló máa ń gbé wá. Ire ló ń bá wá o. Àwọn kan wà tí wọ́n máa ní funfun wá, àwọn kan tún láwọ̀, àwọn kan wà akàn dúdú, kò ní alárànbarà, àwọn wọ̀nyẹn, ire àwọn wọ̀nyẹn ò ṣíwọ̀. Ṣùgbọ́n tó bá ṣe lè tó funfun tí ò sí àbàwọ́n bẹ̀, ire ló gbé wá. Ire ló gbé wá. Mọ̀ pé wọ́n máa sọ pé kí ẹyẹlé ire ọ̀tún iye tí àwọn kan ẹyẹlé ire ni ẹyẹlé ẹyẹlé fi ẹyẹ tó dáa ni. Ṣùgbọ́n àwọn onímọ̀ àti àwọn tí wọ́n fẹ́ àájò ilé ayé, àwọn lè lu ẹyọ kan, tó bá yá àwa máa pọ̀ sílé wọn. Àwọn ló mọ tí wọ́n fi yẹn ṣe. Ire kíkó wa náà ní gbogbo ẹ̀, kán lè rí àsìkí lò. Ẹ ń sọ̀rọ̀ nípa ẹyẹlé dúdú, tó bá yẹ pé dúdú lẹyẹ. Tó bá yẹ pé dúdú ló ń fò wá sílé ènìyàn yàtọ̀ sí funfun, kí ènìyàn kíyèsára. Tó bá yẹ pé dúdú ni. Ìyẹn ò dáa. Kí ló lè ṣẹlẹ̀ bàbá? Kò sóhun tó lè ṣẹlẹ̀ ju pé ẹni á máa gbàdúrà kí ire tí a bá jẹ́ tiẹ̀ káyé má gbà á, kó má gba ire olúwa ẹ̀ lọ. Ṣùgbọ́n funfun ló ń kóre wá. Ó túmọ̀ sí pé bí a bá rí ẹyẹlé funfun, ire ló kó wá. Ní àyíká wa, ní sàkání wa, nílé wa. Má ká má bẹ̀rù, ire ló kó wá. Ire ló kó wá. Tó bàbá,
ẹjá tó ṣe àgbéyẹ̀wò eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ̀rù wá ní àwọn máa ń gbọ́ tí ológìní ìyẹn ológbò máa ń sun ẹkún lóhùn nínú àwọn ìwádìí nígbà míì wọn nígbà tó bá ń lájọṣepọ̀ pé àwọn ohun bẹ́ẹ̀ àwọn jáde pé kò ní kankan ṣe ṣùgbọ́n àwọn kan sọ wípé ibi tí àwọn bá ń gbé pé ọdún wíńdò àwọn gan ológìní ó ti wá máa ń pariwo máa sun ẹkún ológbò a máa sọkún. ǹjẹ́ ó ní àmì ayé kankan lára? ó ní àmì ayé lára méjì nìyẹn pín sí. ẹ jẹ́ àgbọ̀ bàbá. ọlọ́run máa jẹ́ ká yé rí wa mú. àmín àmín. méjì nìyẹn pín sí. tí o bá rí ológbò tó bá ń sọkún ní ẹ̀gbẹ́ ilé wa tàbí lórí asbestos wa tàbí lẹ́gbẹ̀ẹ́ wíńdò wa táṣà ń gbọ́ igbe rẹ̀ ìyẹn ni wípé ó sọ fún ẹ pé wàhálà kan ń bọ̀. ọlọ́run máa jẹ́ arógun ikú òjijì. àmín. tàbí àìsàn táwọn máa fi gbéyàn káàkiri ìránṣẹ́ èṣù ni ológbò jẹ́ tó bá ti ń sọkún ẹran àwọn àgbà ni ìyẹn tó bá ń sun ẹkún tó bá ń sọkún wọ́n máa ń ran níṣẹ́ ni àmì ni àmì yẹn là ń pè ní àmì ọlọ́run máa jẹ́ ká rí ogun ìbànújẹ́ àmì ìbànújẹ́ ni ẹkún ológbò tó bá tẹ̀ tí ń sọkún bẹ́ẹ̀ yẹn kò sí ohun tí ẹni yẹn lè ṣe sí a kàn ní ìdí àdúrà pé kí ibi ó padà sọ́dọ̀ oníbi torí gbogbo nǹkan láyé yìí ló ní ìtumọ̀ ẹ mọ̀ pé ńgbà tó ọlọ́run dálé ayé gbogbo náà ọlọ́run ló dá èṣù ló kàn dúró síbodè ayé tó gbà á tó ajá kí ẹ̀ tó gbà á lọ́wọ́ ọlọ́run ló dá gbogbo tẹ́ ń wò yẹn àwọn kan ló yá wọn lò ológbò tí ẹ rí yẹn ó jẹ́ kò sí bí oògùn pekupeku náà ṣe lágbára tó kò lè mú ológbò onínú méjì. tó rẹ lódùmarè. tó bá da ègún ọ̀tá fi àbẹ́ gígùn tó máa ń fa kò sí kankan ológbò yẹn á wò bá kọjá ẹ lọ. ológbò tó bá nínú méjì. tó bá nínú méjì ológbò méjì ló wà onínú méjì ológbò wà onínú kan wà àwọn kan wà tó jẹ́ pé ayé ló ń gbénú wọn. onínú méjì yẹn ẹ bá ṣàlàyé. onínú méjì ni pé àwọn tí wọ́n fi ṣe májẹ̀mú tí ọmọ aráyé ń yálò bí irinṣẹ́ àwọn ni wọ́n máa jẹ́ bíi monitoring spirit kò sí ilé tán bá ti ń sọkún ayọ̀ ọbẹ̀ ó máa ń pẹ́ ire ò kì í tètè wọlé. tí ológbò bẹ́ẹ̀ bá ń sun ẹkún. ẹ tó bá ń sọkún nílé ẹnìkan àìdá kọ́ ọmọ wọn máa sick ọ̀ kí iṣẹ́ wọn dàrú tàbí kí àìsàn máa ṣe àwọn èèyàn bẹ̀ ìránṣẹ́ tí ò da iṣẹ́ búburú ni ológbò onínú kan wà tẹ bá rí àwọn òyìnbó ẹ̀rí pé wọ́n ń sin ológbò náà ṣùgbọ́n ológbò òyìnbó onínú kan ni wọ́n ṣùgbọ́n àwọn ènìyàn wa níbí májẹ̀mú ẹlòmíì ológbò ló lò ológbò yẹn ló máa rán níṣẹ́ níta àwọn èèyàn dúdú ọ̀rọ̀ pé èèyàn dúdú gbogbo nǹkan gbogbo wa ló máa ń yàtọ̀ ẹ̀rí pé ológbò òyìnbó máa ń gbé ológbò dání ká máa fi bá ṣeré inú kan ní ológbò tiwọn ní ṣùgbọ́n inú ológbò tiwa yìí lọ́ràn so tí ológbò bá ń sọkún nílé èèyàn àmì ìfàsẹ́yìn ẹkún kò dáa ìyẹn ni túmọ̀ ẹ̀ àmì ni àmì náà sùn. kí ni tí àwa lè ṣe. ohun tí àwa lè ṣe ni pé tí ológbò bá ti ṣerú ẹ̀ ká kàn buyọ̀ sí omi ká fi wọ́n ilé yẹn á sá yóò sá lọ iyọ̀ lásán tá a bá fi sómi ká dà síta ọ̀ ká fi wọ́n àyíká yẹn ológbò yẹn á lọ tí ò bá padà wá kú síbẹ̀. ẹ jẹ́ àtúnwá wò báyìí nígbà míì oríṣiríṣi àwọ̀ ni ológbò máa ní. yes. aláwọ̀ funfun gbò wà. dúdú wà. dúdú kanlẹ̀. adékalà wà. èyí tó dúdú ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wá ka eyín sí ẹran àwọn àgbà. aláwọn àgbà gangan lónìí ìyàtọ̀ ló wà láàrin dúdú àti funfun. èyí tó dúdú yẹn mọ̀ pé oríṣiríṣi ẹ̀mí ló wà. àwọn tibí náà tá à ń pè láwọn àgbà yìí dúdú wà pupa wà. Funfun wà so ohunkóhun tí a pè ní kọ́lọ̀ wọ̀nyẹn ìtakúta náà máa ń ta aṣọ sọ́rùn ológbò ìtakúta ní bẹ́ẹ̀ ni tó bá wù ẹni tó fẹ́ ránṣẹ́ ó lè gbé dúdú fún tó bá wù ó lè gbé adékalà kọ́lọ̀ yẹn ohun tó bá fẹ́ kó bá jáde ni ṣùgbọ́n iṣẹ́ tó fi ń ṣe yàtọ̀ síra tó ológbò bá kígbe nílé ẹni kò dáa kò sí àmì tó dáa ń bẹ àmì búburú ni ohun tó lè ṣe ni pé kó fi yọ̀ díẹ̀ sómi kó gbàdúrà sí kó fi wọ́n ilé yẹn tàbí àyíká abẹ ìdákẹ́ búburú yẹn á stop. yóò dúró lọ́wọ́ kan. á dúró. ọ̀dà ẹ ṣeun bàbá ẹ jẹ́ àtúnṣe àgbéyẹ̀wò eléyìí
bíi ti ológbò ti rí lọ́dọ̀ àwọn kan bẹ́ẹ̀ ni ajá ó rí lọ́dọ̀ àwọn kan. Bẹ́ẹ̀ni. nígbà míì àwọn kan ní ajá ń gbó, ajá ń sun ẹkún, ajá ń pariwo, Ajá ń fẹsẹ̀ halẹ̀. ń fẹsẹ̀ halẹ̀ àbí ó fẹsẹ̀ Ó wọlẹ̀. wá ilẹ̀. àwọn kan sọ wípé àwọn nǹkan wọ̀nyí pé àmì ni bí ajá bá ń fi ẹsẹ̀ wá ilẹ̀ ní àyíká èèyàn tàbí ní ilé èèyàn, tàbí tí ajá bá ń sun ẹkún, ó lè jẹ́ lọ́sàn-án gangan tàbí lóru gànjọ́. bàbá, irú àmì ayé wo ló wà lára irú nǹkan bẹ́ẹ̀? Tí ajá bá ń ká kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ajá bá ń wọlẹ̀ ó sọ fún àwọn agbègbè àti onílé yẹn pé ikú kan ń bọ̀, pé a ó sí òkú kan láìpẹ́. ìyẹn ní ìgbàgbọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n nínú àmì náà ni. ìkejì tó bá ń sọkún ìyẹn wà fún àdúgbò, kò wà fún onílé kan. àdúgbò tó bá ti ń sọkún yẹn ó sọ fún wọn pé ibi fẹ́ ṣẹlẹ̀, ìyẹn ni ẹkún ajá. tí ajá bá ń sun ẹkún ní àdúgbò ó ránṣẹ́ sáládùúgbò yẹn pé ibi ń bọ̀. àwọn aládùúgbò yẹn pé ibi ń bọ̀ bẹ́ẹ̀ tó bá ń wọlẹ̀ ibi tó ti ń wọlẹ̀ yẹn gangan nìyẹn ní ìdádúrà pé nílẹ̀ yìí ó fẹ́ ṣe èèyàn síbẹ̀. ṣùgbọ́n tó bá ń sọkún ní àdúgbò, gbogbo àdúgbò yẹn ní ìdádúrà kí ìṣẹ̀lẹ̀ má lọ ṣẹlẹ̀ because kì í kọjá ọjọ́ méje. kì í kọjá ọjọ́ méje. tó bá dẹ̀ ti lọ kọjá á jẹ́ pé 21 days ní òpin. gbogbo májẹ̀mú òkùnkùn 21 days, ogún ọjọ́ ó lé kan ni. gbogbo májẹ̀mú kò jù bẹ́ẹ̀ lọ tí ó fi ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà, bí ayé bá dé ni mọ́lẹ̀ 21 days ni. tí 21 days yẹn bá ti kọjá àmì àfarahàn. ẹni tí ayé bá dẹ̀ ti ń tẹ̀lé ibikíbi náà ti lè mú. wọ́n lè mú lórí ọ̀kadà, wọ́n lè mú lórí obìnrin, wọ́n lè mú nípa oúnjẹ, sọ àmì ni. tí àmì bá ti wà lára ènìyàn kò bó kúrò ní ìlú aláwọ̀ dúdú kó gbéra kó di ìlú ọba, àmì yẹn á tẹ̀lé. àfi tó bá pa àmì yẹn rẹ́ ní orílẹ̀-èdè yẹn kó tó di pé ó free. ṣe mọ̀ pé àmì ibi wà, àmì rere wà. bẹ́ẹ̀ ni bàbá. so ọlọ́run ló dá ayé, ó fi rere sí ti ayé. èṣù ló ní àmì sátánì. so ẹni ajá tó bá ti lè máa sọkún ládùúgbò kan, káwọn àdúgbò yẹn péra wọn jọ kán gbà wá tàdúrà. wọ́n gbàdúrà kọ́ mọ́ fojú rí náà rẹ̀. wọ́n máa fojú rẹ̀ náà because àwọn òkùnkùn kò sóhun tí wọn kì í yálò. bàbá, ìjà ajá yìí wá máa ń sun ẹkún. ajá òyìnbó kí ló kan kọ́ òyìnbó pẹ̀lú ẹkún? ìlú yìí ni wàhálà wà, ìlú yìí ni wọ́n ti ń gbé nǹkan wọ̀. jẹ́jẹ́ lọ́lọ́run dá ajá, wọ́n gbé wọ̀ ni. ẹ mọ̀ pé ẹlòmíràn gbé inú igi, ẹlòmíràn inú ajá ló wà, ẹlòmíràn gbé inú oríta, ẹlòmíràn gbé ìgbé ìṣẹ̀mọ̀, ẹlòmíì ó kọ́ ilé mìíràn ńlẹ̀ bíi flat, kò gbé bẹ́ẹ̀. a lọ máa gbé inú igi, a máa gbé inú ọ̀pẹ, mìíràn máa gbé oríta, máa gbé orí àtàn, wọ́n máa gbé inú ajá ni. ṣèbá rẹ́ni tó fẹ́ lọ kí ẹnì kejì ẹ̀ tó dẹ̀ rí ewúrẹ́ ń ta, tó rí ajá ń ta, ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ fi jọ ń bọ̀ ti pẹ́ tó fẹ́ tó gún ọdún, kò mọ̀ pé èèyàn alábara méjì ni. ó sì rí ajá níta, ó dẹ̀ mú ẹ̀mí tí ń bẹ nínú rẹ̀, ó dẹ̀ fún ajá yẹn, ó lọ kí ọ̀rẹ́ rẹ̀. nígbà tó dọ̀dọ̀ ọ̀rẹ́ wọ́n jẹ wọ́n mu, wọ́n kúrò ń bẹ̀. nígbà tó ọ̀rẹ́ wa ń sì jáde ló wá rí pé ọ̀rẹ́ mi mò ń wá nǹkan. ìyẹn ní kí ló ń wá? ó lóhun tí mo fi pamọ́, níbo ló fi nǹkan pamọ́ sí? ìgbà tó wá pẹ́ tí ara ti ń ní, torí ohun tó mú kó òun ẹ̀yẹn ó lóye ìṣẹ́jú àti wákàtí tó gbọ́dọ̀ padà síbi tó ti mu. mọ́ nígbà tí àsìkò tó wá kọjá, ajá ti rìn lọ, nígbà tí ajá ti gbẹ̀mí kẹ́mí, ajá ti já, ó ti ṣèjọ̀gbọ̀n lọ. kíá ọ̀rẹ́ bẹ̀ sí faṣọ ẹ̀ ya. ọ̀rẹ́ wa sá padà pé kí ló ṣe ẹ́? ló ṣe wà ní nǹkan tó wà lára mi, mo fájá dání. so àwọn ènìyàn, ajá ò burú, ọlọ́run ló dá ajá. ìbẹ̀rẹ̀ ajá òyìnbó pé wọ́n ní intelligence. ajá òyìnbó rere náà máa ń ṣe, wọ́n máa ń mú olè, wọ́n máa ń ṣiṣẹ́ ní airport, wọ́n máa ń lò wọ́n. ṣùgbọ́n àwọn ajá àti bíi wọ́n ti bàlẹ̀, wọ́n ti bàlẹ̀ ajá èèyàn dúdú, wọ́n ti ń lò ó, wọ́n jẹ́ kájá gbádùn. ẹlòmíràn tó bá ṣe tán tí ò rí bí fi ẹ̀mí inú rẹ̀ sí, á fún ajá. wọ́n dẹ̀ ní ajá máa ń ṣe eré ńgbà míì o. ajá ẹ mọ̀ pé wòlíì ni ajá. tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ajá máa ń rí. ṣùgbọ́n nígbà táwọn ẹ̀ bá ti lọ fi òkùnkùn wọn sínú ẹ̀, àwa máa rí ìrìkúrí. rere lọ́lọ́run dá ajá. tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ajá máa ń mọ̀. ṣùgbọ́n tí ajá bá ń sọkún ní ilé kan tàbí ní àdúgbò kan, ó rí kankan tó fẹ́ ṣẹlẹ̀ ló fi ń sọkún. àmì bí aburú. ẹ kú wájú bàbá, ká kúrò lórí ìyẹn. àwọn kan míì tún wà bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa ń ṣe àkíyèsí, wọn láwọn rí àwọn rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ. bẹ́ẹ̀ni. abáníká wò ó, kí ni àpẹẹrẹ
nígbà tí àwọn èèyàn rí ẹyẹ kì í lè kì í ṣe ẹyẹlé o bẹ́ẹ̀ ni ẹyẹ tó ń fò lójú ọ̀run tí wọ́n wá ń kọ́ ilé sára ilé tí èèyàn ń gbé tó ń fò lọ tán máa bọ̀ tó ń fò lọ tó ń fò bọ̀ àwọn míì sọ wípé bóyá ó lápẹẹrẹ àbí ó láwọn àmì míì. Òjó Awógbèmí ọkùnrin lè ń ké sí bàbá. ọpọlọ ò ní tán lórí ẹ̀. àmín. ṣé ibà ti wà ibà ẹ̀mí mímọ́ ló ń bá wa ṣiṣẹ́ gbogbo eléyìí tá à ń sọ ibà kì í ṣe ogun yàn ló lè sọ ṣùgbọ́n ẹni tá a bá ti pè ó lẹ́ni tí mo pè ní mo. ló yàn. Ọlọ́run ló pè wá gẹ́gẹ́ bí wòlíì ó àdẹ̀ ti pẹ́ lẹ́nu iṣẹ́ ìdí ẹ̀. yóò tó bí ọdún mélòó lẹ ti. ó ti ju ọgbọ̀n ọdún. ó ti ju ọgbọ̀n ọdún. over 30 something years. lórí a ṣì ń bọ̀ lórí ẹ̀ lọ́jọ́ kan. lọ́jọ́ iwájú àwa sọ ìrírí wa bẹ́ẹ̀ ni a sọ fọ́mọ aráyé. torí mo gbọ́ ngbà kan nínú àwọn ètò kan tá a ṣe ẹ sọ wípé níjọ́ kan lẹyẹ fò wá sínú. àṣírí ńlá ni. àṣírí ńlá ni. ẹyẹ tó gbé tírà kọ́ apá àṣírí ńlá ni. ẹyẹ tó gbé tírà kọ́ apá. tó wọnú ilé ìjọsìn wa àṣírí ńlá ni. àṣírí ńlá ni bàbá. iṣẹ́ ayé nìyẹn. bóyá ká sì fìyẹn sẹ́gbẹ̀ẹ́. ká fìyẹn sẹ́gbẹ̀ẹ́ fún. ẹ̀yà tẹ̀síwájú lórí tọrọ àwọn ẹyẹ tí wọ́n ń kọ́ ilé. ṣe rí ẹyẹ tó ń kọ́ ilé sílé àwọn ènìyàn oríire ni. ṣe rí àwọn ẹyẹ gbogbo ẹyẹ tó bá wù nílé ayé yàtọ̀ sí èyí tí àwọn ayé ń lò inú ẹni tó ẹyẹ bá bà sínú ilé rẹ̀ tàbí tó kọ́lé sí ọ̀dọ̀ ẹ̀ oríire ni. oríire ni. it's a very good sign àmì tó dáa ni. tó tó rẹ̀ lódùmarè. torí wípé ẹyẹ tí ẹ rí yẹn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹ rí mọ̀ pé àwọn òdì kejì àwọn ti bí àwọn fi ẹyẹ tí wọ́n ń fò láti lọ ṣe ohun tó wù wọ́n nílùú níbikíbi ṣùgbọ́n ẹyẹ Ọlọ́run tó bá wá ẹ rí pé àwọn ẹyẹ yẹn ò ní bíríkìlà wọn ò ní kápẹ́ntà ìkó ẹnu wọn yẹn náà náà fi lọ máa já nǹkan yẹn tákọ́lé yẹn tá dẹ̀ máa gbé bẹ̀ so bó o wo atúnkọ́bì míì so ìyẹn ni pé àmì yẹn ni pé ire ń bẹ nínú ilé yẹn ilé tí ẹyẹ bá ti kọ́lé sí onínú kan ní ilé yẹn jẹ́ ilé àlàáfíà tàbí kọ́mpáànì tí ẹyẹ bá bà sí tán ti ń jẹ bí àwọn àdàbà bẹ́ẹ̀ àwọn tán bá ti ń ṣeré ibẹ̀ yẹn jẹ́ ibi Ọlọ́run so ẹyẹ tó bá kọ́ ilé sílé ènìyàn orí ire ni ire ló jẹ́ àmì ire ni kì í ṣe ti ibi. tó bàbá bí a bá ní ká wò àwọn nǹkan ọ̀sìn wo tàbí àwọn kan míì tí ò tiẹ̀ ṣe nǹkan ọ̀sìn tí àwọn ayé mọ́ sábà ń lò. ó pọ̀ àwọn nǹkan ọ̀sìn tí ayé sábà máa ń lò láti fi ṣe ṣùtá láti fi ṣe bí sí ẹ̀dá ènìyàn bíi tiwọn àkọ́kọ́ ológbò ajá àyàn ok wọn ò sin nǹkan ọ̀sìn ológbò ajá àti ohun tí a ń pè ní ẹyẹ òwìwí. ẹyẹ òwìwí. tẹ ojú ẹ máa ń ẹ ti mọ ẹyẹ òwìwí tójú ẹ máa ń pupa kan báyìí yẹn. àìsábà ń rí nílé. a máa ń lò ó máa ń wá sí ìgboro nígbà kankan. ìbí ó ti wá síbi ìwá bá mi rí ó ti wá sí ṣọ́ọ̀ṣì nígbà kan rí tó gbárí mọ́ kan náà gọ́tà tàbí títì tó dẹ̀ kú síbẹ̀. ó tún yàtọ̀ sí ẹyẹ tí wọ́n di tírà kù. a yàtọ̀ sẹ́yẹ ojú wa rí inú agijù yìí ohun ojú wa rí yẹn a sì máa sọ fáyè kéèyàn tó pera ẹ̀ ní wòlíì téèyàn bá ti sọdún mẹ́wàá mi tí lè kì í ẹni bá fẹ́ wòlíì látọgbọ̀n ọdún sókè ayé ti gbé wò nìyẹn ayé máa ń gbèyàn wò ayé ti gbé yín wò báyìí ó ti lọ sí tírénì àti lọ tírénì àti dé ayé ti gbé yín wò àti máyé òun mo fi máa ń kọrin wípé mo ráyè mo sáfáyé o mo ráyè mo sáfáyé ẹ̀rù ènìyàn bà mí o mo ráyè mo sáfáyé. mo rí pé orin tẹ́ ẹ fẹ́ràn jù nù torí èmi gan ti kọ́ mo ti mọ̀ ń kọ́. àbí so àwọn tí ayé máa ń yálò ológbò ajá ẹyẹ òwìwí ẹdìyẹ adìyẹ bẹ́ẹ̀ ni káàsìn bẹ́ẹ̀ ni lọ́nà wo ni wọ́n ṣe. tẹ́ bá rí ẹdìyẹ lójú àlá àwọn ẹlẹ́mìí òkùnkùn nìyẹn ẹlẹ́mìí ẹnìbọ̀ tó bá rádìyẹ lójú oorun àwọn ẹlẹ́mìí òkùnkùn ni adìyẹ jẹ́ àbí kò yé béèyàn bá ń rí adìyẹ lójú àlá ẹlẹ́mìí òkùnkùn lórí àwọn ti bí àwọn àgbà àwọn nìyẹn tí ènìyàn bá dẹ̀ tó bá àwọn tó ń yálò
àwọn ayé wọ́n máa ń yá àwọn nǹkan tó pọ̀ lò ẹ mọ̀ pé a ti sọ nípa aláǹtakùn àwọn náà ló ń ya lò a sọ nípa eṣinṣin àwọn náà ló ń ya lò aáyán tó rí yẹn náà wọ́n ń ya lò. ẹ fẹ́ sọ nípa rẹ̀ lẹ́ẹ̀kan. aáyán. lọ́nà wo náà ṣe ń yá aáyán torí ọ̀pọ̀lọpọ̀ ilé aáyán wà o. ọ̀pọ̀lọpọ̀ ilé ṣùgbọ́n aáyán jura wọn lọ. àwọn aáyán kan ń bẹ tó bá ti sùn wọ́n á mú ẹ wọ́n á sá lọ ò ní rí. àwọn aáyán kan wà láìsí tọ́lẹ̀tì láìsí anything wọ́n á kàn dé yìí ìpàdé òkùnkùn ni ẹ ṣùgbọ́n tí ọlọ́run bá fẹ́ tú wọn ká ṣàwá iyọ̀ díẹ̀ sómi kó dà sí wọn. bàbá láìsí tọ́lẹ̀tì ilé ìgbọ̀nsẹ̀ láìsí oorun tàbí àjẹkù oúnjẹ bẹ́ẹ̀ ni wọ́n kàn máa fò pàrọ̀rọ̀ àtúnjà pàrọ̀rọ̀. tíyàn bá wá ń rí aáyán tó ń fò kiri wọ́n lè kúnlé èèyàn ẹ̀mí òkùnkùn ni ìyẹn là ń pè ní ogun promise and fail ní tiwọn làwọn gbé dání ẹ mọ̀ pé oníkàkú ló ní ìṣẹ̀dá tiẹ̀ ìṣẹ̀dá aáyán promise and fail ìṣẹ̀dá ológbò àjálù ìṣẹ̀dá ajá ikú òjijì ìṣẹ̀dá àwọn oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ní nǹkan tó ń bá wá ṣùgbọ́n ọlọ́run ju gbogbo wọn lọ ṣe mọ̀ pé ẹ̀mí mímọ́ ni olórí gbogbo nǹkan gbogbo agbára tó wà láyé pátápátá àrá ló lórí wọn bí ènìyàn ń fò tí àrá bá sán àsọ̀kalẹ̀ kíá bẹ́ẹ̀yàn bá ń fò bẹ́ẹ̀yàn ń fò lọ àwọn ẹlẹ́ni òkùnkùn bẹ́ẹ̀ ni sà ó bá ṣàjẹ́ ni ọ́ tó bá ń fò tó bá ti gbọ́ àrá wa ṣe jẹ́. bẹ́ẹ̀ àwọn ló fà á tí wọ́n fi máa ń sọ pé àrá sán pa wọ́n náà. bó o bá gbé nǹkan kan tó lòdì sẹ́mi mọ́ dání tó ń ṣe kinní kan tàbí ń sá kinní kan tí àrá bá dé wàá gbé pamọ́ gbogbo agbára tó wà láyé pátápátá tọ́ndà ní olórí wọn òun ló fi wọ yàrá òkè ẹ mọ̀ pé tí àrá bá sán lórí omi òkun alànà àrá ní olórí agbára kò sẹ́ni bẹ́ẹ̀ béèyàn nínú méjì tó bá gbúrò àrá á ṣe jẹ́jẹ́ ẹ mọ̀ pé àrá méjì ló wà àmì ni èyí tí ayé rán sí ni èyí tó ọlọ́run fúnra rẹ̀ rán sáyé. rán sí èèyàn tọ èyí náà a sì ṣe àgbéyẹ̀wò agbára lọ́jọ́ mi agbára tọ adékẹ́ kúrò lọ bàbá gbogbo àwọn kan tí ẹ wá kà lé wọ̀nyí torí bí àwọn kan báyìí bá ń ṣe àwọn èèyàn wọ́n máa nílò ọ̀nà àbáyọ lóòótọ́ ẹ ti sọ wípé wọ́n nílò àdúrà àtàwọn kan míì tí wọ́n lè ṣe ǹjẹ́ ó tún ní àwọn kankan tí wọ́n tún lè ṣe síwájú sí. nǹkan tán lè ṣe wà tí wọ́n bá rí àwọn àmì ní gbogbo ìta àṣọ látàárọ̀ yìí number one ẹni yẹn wá iyọ̀ kó fi sómi kó fi wọ́n lé ẹ̀ tó bá dẹ̀ lè ṣe yẹn kó ka psalm 1 sí omi kó fi wọ́n lé kó fi wẹ̀ psalm 1 kó ka sómi kó fi wọ́n ilé ẹ̀ kó fi wẹ̀ tàbí kó fi wẹ̀ so gbogbo àwọn àmì yẹn á parẹ́. ẹ ṣeun bàbá ẹ dákọ nọ́mbà yín fún àwọn èèyàn ẹ dákọ yín ilé ìjọsìn yín àdírẹ́sì ibi tẹ́ ẹ wà ẹ sì tó pe nọ́mbà yín fáwọn èèyàn. bẹ́ẹ̀ni wòlíì adéyẹmí ògúnṣakin lórúkọ tèmi láti inú ìjọ healing christ apostolic church sunday bus stop ní ìlú àkúrẹ́ olóyè mẹ́kùn ondo state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033526522 lẹ́ẹ̀kan sí 08033526522 tàbí whatsapp nọ́mbà wa 08161261567 wòlíì ògúnṣakin lórúkọ mi o mo gbàdúrà fún gbogbo yín ẹ ó ṣoríire o ọkàn yín ò balẹ̀ ẹ ò ní ṣẹ́kù gbogbo agbára òkùnkùn yóò di asán jésù olúwa wa. àmín tó òun náà ni ẹ ti gbọ́ yìí o ẹ bá wa pín káàkiri ẹ jẹ́ kí àwọn èèyàn yín káwọn náà ó rí gbogbo àwọn èèyàn tó súnmọ́ yín lójú òpó facebook ni o lórí youtube ni o lórí tiktok ni ẹ bá wa pín ẹ share rẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn jẹ àǹfààní bẹ́ẹ̀ náà bí ó bá di wípé ọ̀rọ̀ rú yín lójú ẹ lè pe bàbá sórí àwọn aago tí wọ́n pè fún yín láti béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn ẹ mọ̀ fi ìgbà gbogbo mọ̀ subscribe sí ìkànnì wa kẹ́ mọ̀ fi ìgbà gbogbo wa mọ̀ yẹ ìkànnì wa wò àwọn nǹkan tó lè ṣe ní lóore àwọn nǹkan tó lè mú solution bá ìgbésí ayé ènìyàn ńlá wa mú wá sórí àgbàgbé ń bí Òjó Awógbèmí lórúkọ tèmi kábíyèsí òkìkí ọládì first ni wọ́n pè mí o ká tún ríra láyọ̀ ká pàdé ayọ̀ òdìlábò òdìgbà.